kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá tẹ́ ẹ ti ń gbọ́ wá. Ìròyìn ló ń dé sójú wòran yín láti ìkànnì Awíkonko tẹlifíṣàn lónìí ọjọ́ keje oṣù kínní ọdún 2026. A kú ọdún tuntun. Ọdún yìí á tù wá lára láṣẹ Èdùmàrè. Ọdọọdún nírú láṣogún. Ọdọọdún níyeye sọ́gbọ̀n, ọdọọdún làbíyáyá ń ṣàádọ́ta. Àwa tá a ṣọdún yìí la ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nínú owó, ọmọ àti àìkú tí í ṣe baálẹ̀ tọrọ. Ọmọdásọ́lá ìfúnní ìlú níròyìn ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Àwọn aṣòfin l'Àbújá fi gbé ta o. Wọ́n ní ìyà tó wà láàrin òfin owó orí tuntun tó wà lákọsílẹ̀ ìjọba àti èyí tí àwọn buwọ́lù nílé aṣòfin. Ẹ gbọ́ ìyàtọ̀ ọ̀hún nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Lẹ́yìn oṣù mọ́kànlá, àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ padà sẹ́nu iṣẹ́ wọn nípínlẹ̀ Ọ̀ṣun. Ní ìpínlẹ̀ Kwara, ìjọba ìpínlẹ̀ Kwara bẹ̀rẹ̀ ètò ìkẹ́kọ̀ọ́ lórí rédíò fáwọn akẹ́kọ̀ọ́ nítorí ìkọlù àwọn ajínigbé. Amẹ́ríkà fẹ́ pa mí nínú ìkọlù tí wọ́n ṣe sórílẹ̀-èdè Nàìjíríà ni o. Wọ́n ní ọ̀kan lára àwọn Boko Haram ni mí, èmi kọ́ ni mo fi gbé ta o. Sheikh Gumi òun ló ké gbàjarè bẹ́ẹ̀. Ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa náà kan lèmi ń rú ní ìpínlẹ̀ Kwara. Àwọn ajínigbé wọ́n tún jí èèyàn 8 gbé lọ. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ tí ilé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá sọ wípé òfin owó orí tuntun tí ìjọba àpapọ̀ ṣe àkọsílẹ̀ rẹ̀ yàtọ̀ sí èyí tí ilé buwọ́lù ó ti jánà báyìí o pẹ̀lú ẹ̀dà òfin owó orí náà tí ilé aṣòfin fi síta. Lópin ọ̀sẹ̀ tó kọjá ní ilé aṣojúṣòfin l'Àbújá fi ẹ̀dà òfin náà síta èyí tó ṣàfihàn òfin tí ilé ìgbìmọ̀ aṣòfin buwọ́lù èyí tí ààrẹ Tinubu náà buwọ́lù. Eléyìí wáyé lẹ́yìn tí àwọn kan nínú àwọn aṣòfin kọminú pé ìjọba ti tọwọ́ bọ òfin owó orí tí ilé gbé lọ síwájú ààrẹ fún ìbuwọ́lù. Agbẹnusọ ilé Akínrótìmí tó fi ẹ̀dà òfin náà síta ó sọ pé adarí ilé aṣojúṣòfin Tajudeen Abbas àti ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá Godswill Akpabio ló pàṣẹ wípé kí òun fi ẹ̀dà òfin owó orí náà síta. Ó ní àwọn adarí ilé méjèèjì sọ pé èyí ṣe pàtàkì nítorí oríṣiríṣi ẹ̀dà òfin owó orí náà ló ti wà níta báyìí. Ṣáájú ní aṣòfin Abdulsamad Dasuki sọ pé kùdìẹ̀kudiẹ wà nínú òfin owó orí tí ìjọba ṣe àkọsílẹ̀ rẹ̀ èyí tó yàtọ̀ sí òfin tí ilé buwọ́lù. Dasuki ní títọwọ́ bọ òfin tí ilé buwọ́lù ó tàbùkù agbára ilé aṣòfin àgbà nílùú Àbújá. Àgbéyẹ̀wò òfin owó orí tí ìjọba àpapọ̀ ṣe àkọsílẹ̀ rẹ̀ fi hàn pé àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ẹ̀dà òfin owó orí tó wà níta ní kò sí nínú òfin tí ilé aṣòfin ṣiṣẹ́ lé lórí. Lára ẹ̀ka tí kùdìẹ̀kudiẹ wà ní abala kẹta òfin náà. Abala yìí tó fún àjọ NRS lágbára láti ṣàkóso owó orí ìjọba àpapọ̀ tó fi mọ́ owó orí láti ẹ̀ka epo rọ̀bì àti VAT. Abala yìí ni wọ́n ṣàkíyèsí wípé kò sí nínú òfin owó orí èyí tí ìjọba àpapọ̀ ṣe àkọsílẹ̀ rẹ̀. Ní ibòmíràn tí kùdìẹ̀kudiẹ tún wà nínú òfin náà ní abala 29 èyí tó sọ nípa báwọn ilé ìfowópamọ́ yóò ṣe máa kéde gbogbo owó tó bá wọlé fún wọn. Nínú ẹ̀dà òfin náà tí ilé aṣòfin buwọ́lù ó yẹ káwọn ilé ìfowópamọ́ máa kéde gbogbo owó tó bá wọlé fún wọn lóṣooṣù. Àmọ́ òfin owó orí tó wà ní àkọsílẹ̀ ìjọba sọ pé ẹ̀ẹ̀mẹrin lọ́dún ni àwọn ilé ìfowópamọ́ gbọ́dọ̀ máa kéde owó tó bá ń wọlé fún wọn. Ní ibòmíràn tí ìyàtọ̀ tún wà ó ní abala 29 èyí tó dá lórí ìdí tí àwọn èèyàn fi ń san owó orí.
ẹ̀dà òfin tí ilé ìgbìmọ̀ aṣòfin ṣiṣẹ́ lé lórí ó fààyè gba gbogbo owó orí tó ní í ṣe pẹ̀lú epo rọ̀bì wípé kí wọ́n san pẹ̀lú irúfẹ́ owó tí wọ́n bá fi ṣe okòwò ọ̀hún. Àmọ́ òfin owó orí tí ìjọba ṣe àkọsílẹ̀ rẹ̀ sọ pé kí wọ́n máa san gbogbo owó orí láti ẹ̀ka epo rọ̀bì pẹ̀lú owó dọ́là. Òfin owó orí tí ilé buwọ́lù ní abala 64 fún àjọ tó ń ṣàkóso owó orí láti ṣe ìwádìí ẹnikẹ́ni tó bá kọ̀ láti san owó orí rẹ̀. Àmọ́ èyí tó wà ní àkọsílẹ̀ ìjọba fún àjọ tó ń ṣàkóso owó orí ó ní wọ́n ní láti lo àwọn agbófinró láti mú ẹnikẹ́ni tó bá kọ̀ láti san owó orí. Àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà lẹ́yìn tí wọ́n ti wà nílé fún odidi oṣù 11 gbáko. Ní ọjọ́ Ajé ọjọ́ 5 oṣù kínní ọdún 2026 yìí ó ní àwọn òṣìṣẹ́ náà padà sí ẹnu iṣẹ́ wọn. Tẹ́ ò bá gbàgbé pé ọjọ́ 7 oṣù kejì ọdún 2025 ní àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti lọ sí ọ́fíìsì gbẹ̀yìn látàrí ìfàǹfà tó ń wáyé lórí ọ̀rọ̀ àwọn alága ìjọba ìbílẹ̀. Èyí kò ṣẹ̀yìn ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó tó ní kí àwọn alága ìjọba ìbílẹ̀ èyí tí gómìnà Adémọ́lá Adélékè fi ọwọ́ òsì júwe ilé fún kí wọ́n padà sí ọ́fíìsì wọn ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025. Ẹ rántí pé ní kété tí gómìnà Adémọ́lá Adélékè gba ìṣàkóso ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó fi ọwọ́ òsì júwe ilé fún àwọn alága ìjọba ìbílẹ̀ èyí tí gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá tó yàn sípò kó tó di pé òun fipò gómìnà sílẹ̀. Lẹ́yìn náà ni gómìnà Adélékè ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀ mìíràn láti yan àwọn kánsílọ̀ àti àwọn alága míì ṣùgbọ́n tí èyí kò tẹ́ àwọn alága ẹgbẹ́ òṣèlú APC lọ́rùn tí wọ́n fi gba ilé ẹjọ́ lọ láti lọ pe ìgbésẹ̀ náà níjà. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn wá gbé ìdájọ́ kalẹ̀ pé kí àwọn alága APC náà padà sí ọ́fíìsì ṣùgbọ́n ìdájọ́ náà kò tẹ́ àwọn alága PDP lọ́rùn tó sì mú awuyewuye ńlá dání. Awuyewuye náà ló dá wàhálà ńlá sílẹ̀ níbi tí èèyàn 6 ti pàdánù ẹ̀mí wọn. Èyí ló mú kí gómìnà Adélékè pàṣẹ pé kí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ jókòó sí ilé wọn kí wọ́n má lọ sí ibi iṣẹ́ mọ́ nítorí àti dènà pípàdánù ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Àmọ́ lẹ́yìn oṣù 11 tí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ náà ti wà nílé báyìí ni wọ́n ti padà sí ẹnu iṣẹ́ wọn ní ọjọ́ Ajé ọjọ́ 5 oṣù kínní ọdún 2026 yìí. Ìjọba ìpínlẹ̀ Kwara ti darí àwọn ilé ẹ̀kọ́ láti padà sẹ́nu ètò ẹ̀kọ́ wọn bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé ọjọ́ 5 oṣù kínní ọdún 2026 yìí fún sáà ẹ̀kọ́ kejì. Àmọ́ ìjọba ní kí àwọn ilé ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n wà ní abẹ́ àmójútó ètò ààbò sì dúró sí ilé náà fún ìgbà díẹ̀. Ìdarí yìí ló wà nínú àtẹ̀jáde kan tí ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè ọmọnìyàn ní ìpínlẹ̀ Kwara fi léde lọ́jọ́ Àìkú. Agbẹnusọ ilé-iṣẹ́ náà Peter Amọ̀gbọ̀njàyé nínú àtẹ̀jáde náà tó fi léde lórúkọ kọmíṣánná ètò ẹ̀kọ́ Lawal Ọlọ́ngbẹ́bẹ̀ ó sọ pé ìjọba fẹnukò lórí ìdarí yìí lẹ́yìn tí wọ́n ṣe àgbéyẹ̀wò ètò ààbò àtàwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́ káàkiri ìpínlẹ̀ náà. Ọlọ́ngbẹ́bẹ̀ ní dídá àwọn akẹ́kọ̀ọ́ dúró sílé láwọn agbègbè tí ètò ààbò ti nílò àmójútó gidi níbẹ̀ jẹ́ ọ̀nà láti fi dá ààbò bo àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní agbègbè náà. Ó tẹ̀síwájú pé bí ìwọlé padà sẹ́nu ẹ̀kọ́ fáwọn akẹ́kọ̀ọ́ ṣe ń wáyé nípele ìpele yìí ó jẹ́ ojúnà láti rí i pé a ò fi àwọn ọmọ wa sínú ewu pẹ̀lú àkànṣe iṣẹ́ ààbò tó ń lọ lọ́wọ́ láwọn agbègbè náà. Ètò ẹ̀kọ́ máa tó padà sípò láwọn agbègbè náà láìpẹ́.
iléeṣẹ́ ètò ẹ̀kọ́ náà ní àwọn ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní ìpele alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ìyẹn subeb àti tescom láti rí i pé àwọn akẹ́kọ̀ọ́ kẹsẹ̀ járí níbi ètò ẹ̀kọ́ wọn. Ó fi kún pé láti lè rí dájú pé àwọn akẹ́kọ̀ọ́ tí ò lọ sí ilé ẹ̀kọ́ kò ṣe àfẹ́kù ohun tó yẹ kọ́kọ́, ó ní ìjọba ti gbé àwọn ètò kan kalẹ̀ lórí rédíò láti máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn akẹ́kọ̀ọ́ náà. Ní ọjọ́ ajé ọjọ́ 5 oṣù kínní yìí ni kọmíṣánná náà sọ pé ètò ẹ̀kọ́ orí rédíò náà máa bẹ̀rẹ̀, èyí tí àjọ UNICEF àti Nigerian Learning Passport fọwọ́ sí. Ìgbésẹ̀ yìí ló ń wáyé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Kwara kéde títì àwọn ilé ẹ̀kọ́ pa ní àwọn ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn, Ìfẹ́lódùn, Ìsìn àti ìpínlẹ̀ Èkìtì. Nítorí ìgbésẹ̀ yìí ló ń wáyé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Kwara kéde títì àwọn ilé ẹ̀kọ́ pa ní àwọn ìjọba ìbílẹ̀ bíi Ìrẹ́pọ̀dùn, Ìfẹ́lódùn, Ìsìn àti Èkìtì nítorí ìkọlù àwọn ajínigbé tó ń wáyé lemọ́lemọ́ láwọn agbègbè náà. Gbajúgbajà àáfàá ìlú Kaduna ní Sheikh Ahmad Gumi ló ti kéde pé òun wà lára àwọn èèyàn tí ilẹ̀ Amẹ́ríkà fẹ́ pàdánù pẹ̀lú àdó olóró nínú ìkọlù wọn sí ìpínlẹ̀ Sokoto lọ́jọ́ ọdún Kérésìmesì tó kọjá. Ìdí èyí gẹ́gẹ́ bí àáfàá tí ẹnu kìí sìn lára rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí náà ṣe wí, ó ní Amẹ́ríkà ti ka òun mọ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tí wọ́n fẹ́ dojú ìjà kọ. Gumi sọ̀rọ̀ yìí nínú fídíò kan lásìkò tó ń bá àwọn ọmọ ìjọ rẹ̀ sọ̀rọ̀. Ẹnìkan tó pe ara rẹ̀ ní General Somto ló sì gbé jáde lójú òpó X rẹ̀ lọ́jọ́ Àìkú. Gẹ́gẹ́ bí Sheikh Gumi ṣe wí, ó ní mo gba ìpè kan láti ọ̀dọ̀ ọ̀gá àgbà kan l'Àbújá. Ó sọ fún mi pé òun wà lára àwọn tí wọ́n ti yà sọ́tọ̀ láti pa nínú ìkọlù Amẹ́ríkà pé gẹ́gẹ́ bí òun ṣe jẹ́ ọmọ ẹgbẹ́ Boko Haram. Àwọn olórí apá àríwá àti àwọn olórí ẹ̀sìn gbọ́dọ̀ sọ̀rọ̀ tako ọ̀rọ̀ yìí nítorí ìrọ̀gbù báyìí òun ni wọ́n ń pa mọ́ mi. Gumi ní Amẹ́ríkà ń kéde pé òun fẹ́ gbé Nàìjíríà níjà láti bá àwọn agbésùmọ̀mí wọ̀yá àjà, ṣùgbọ́n àwọn gan ni agbésùmọ̀mí ọ̀hún. Sheikh Gumi ṣàlàyé pé Amẹ́ríkà gan ló kópa tó pọ̀ jù nínú bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó fi kún pé àìsí ààbò ní Nàìjíríà kò sẹ́yìn àwọn ilẹ̀ òkèèrè yìí tó ń gbé owó fún àwọn agbésùmọ̀mí, pàápàá ìjọba ààrẹ Donald Trump. Bákan náà ló kọ̀rọ̀ ojú sí àìsọ̀rọ̀sókè àwọn olórí ẹ̀sìn lápá àríwá pẹ̀lú bí ìkọlù ṣe ń wáyé níbẹ̀ ní lemọ́lemọ́. Gumi kò ṣàìsọ pé àwọn Kìrìsìtẹ́nì nìkan ló máa ń rí ìrànlọ́wọ́ gbà nígbà tí ìkọlù bá wáyé, tó sì ní èyí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní bí àwọn tó ń gbé ìrànwọ́ ọ̀hún kalẹ̀ kò bá lè fún gbogbo ọmọ Nàìjíríà, ṣe ni kí wọ́n mú nǹkan wọn dání. Tẹ́ ò bá gbàgbé, òru ọjọ́ Kérésìmesì tó kọjá ní Amẹ́ríkà kọlù apá kan ibi tí àwọn agbésùmọ̀mí ti ń ṣòro ní ìpínlẹ̀ Sokoto, pẹ̀lú àlàyé pé ìkọlù náà kò ṣẹ̀yìn ààrẹ ilẹ̀ Amẹ́ríkà. Látìgbà náà ni Sheikh Gumi ti ń korojú sí ìkọlù ọ̀hún. Ó ní Amẹ́ríkà kìí ṣe olùgbàlà orílẹ̀-èdè Nàìjíríà, kò yẹ kí ìjọba béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ilẹ̀ Amẹ́ríkà rárá. Ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa náà kan nìmí rú. Àwọn ajínigbé tún ṣọṣẹ́ láàárọ̀ ọjọ́ Ajé ọjọ́ 5 oṣù kínní ní ìpínlẹ̀ Kwara, níbi tí wọ́n tún ti jí èèyàn 8 gbé lọ. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní nǹkan bíi aago 7 òwúrọ̀ ní òpópónà Ìsanlú Ìsìn sí Òmù Àrán. Gẹ́gẹ́ bí ọ̀kan lára mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé ṣe sọ, arábìnrin Táyé Abóyèjì, ó ní àwọn ajínigbé náà dá àwọn èèyàn tó ń bọ̀ láti ilé ọdún lọ́nà àti àwọn ọlọ́kadà tó gbé wọn.
ó ṣàlàyé pé àbúrò òun wà lára àwọn èèyàn tí wọ́n jí gbé tí àwọn sì ti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ àmọ́ tí kò lọ mọ́. Ó sọ pé ìlú Òmù-àrán ni àbúrò òun náà ń padà sí tó sì gun ọ̀kadà ṣùgbọ́n tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n dá wọn lọ́nà tí wọ́n sì jí wọn gbé lọ. Lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, kánsílọ̀ ìlú náà ọ̀gbẹ́ni Akọ́lápọ̀ Sunday ó fi ìdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún múlẹ̀. Ọ̀gbẹ́ni Akọ́lápọ̀ ní ọ̀kadà 5 làwọn bá lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n ti kó àwọn èèyàn tó gùn àti àwọn èrò tí wọ́n gbé lọ. Ó ṣàlàyé pé ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé ní orúkọ rẹ̀ ń jẹ́ Samson, ẹni tó ń bọ̀ láti ìlú Òmù-àrán tó sì ń lọ sí ìlú Ìṣánlú Ìsìn láti lọ gbé àwọn tí wọ́n jọ ń lọ síbi ètò kan ní ìlú Ìlọrin ní òwúrọ̀ ọjọ́ Ajé ṣùgbọ́n tó kàgbákò àwọn ajínigbé ọ̀hún lọ́nà. Ẹlòmíì tó tún sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí, ọ̀gbẹ́ni Dáre òun ló kọminú lórí báwọn ajínigbé ṣe ń jí àwọn èèyàn gbé lágbègbè náà bó ṣe sọ pé ìjínigbé ọ̀hún ó ti di tọrọ fọ́nkálé báyìí. Ó wòye pé ọ̀pọ̀ èèyàn ní ó wálé wá ṣọdún kérésì àti ọdún tuntun tó kọjá nítorí ìbẹ̀rùbojo ìjínigbé. Ó wá pàrọwà sí ìjọba ìpínlẹ̀ Kwara àti ìjọba àpapọ̀ láti ṣèrànwọ́ fún àwọn èèyàn agbègbè náà láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ ìjínigbé ojoojúmọ́ ọ̀hún. Tó kò ní jù báyìí lọ lórí ìròyìn fún tòní. Ọmọdásọlá Ìfúnníyì ló níròyìn. Ẹ ṣeun tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wá. Ó dìgbà kan náà, ire o.